A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti ti wà lórí móhùnmáwòrán yìí pẹ̀lú yín ní àṣálẹ́ yìí. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti ìjọ Faith Baptist Church ní Stadium area ní ìlú Ògbómọ̀ṣọ́. Mo fẹ́ tún sáré rọ̀ wá bí mo ṣe máa ń sọ pé ibikíbi tẹ́ bá ti ń jẹ aládùn ètò yìí tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sì ń jẹ́ ìbùkún fún yín, màá rọ̀ wá pé kí ẹ jọ̀ọ́ kẹ́ ẹ fi àtẹ̀ránṣẹ́ sí wa, kẹ́ ẹ tẹ̀ sí wa tàbí kẹ́ ẹ pè wá lórí nọ́mbà yìí 0816-208-1344 0816-208-1344 0708-242-8527 WhatsApp nọ́mbà wa gangan nu 0708-242-8527 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. Inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín láti mọ̀ bí ọ̀rọ̀ Ọlọ́run ti ṣe jẹ́ ìbùkún fún yín sí àti láti tún máa gbàdúrà fún yín sí. A kí wa kú ọ̀pọ̀ ṣìnṣìn ọjọ́ àjíǹde a ṣẹ̀ parí náà ní ọ̀sẹ̀ tó lọ ẹni, ṣùgbọ́n lọ́sẹ̀ tó lọ a bẹ̀rẹ̀ ìwàásù lórí àkórí tí mo pè ní àjíǹde Jésù, ṣé òtítọ́ ni àbí àgbélọ̀rọ̀ ìtàn? Àjíǹde Jésù, ṣé òtítọ́ ni àbí àgbélẹ̀rọ̀ ìtàn? Resurrection of Jesus Christ, fact or fiction? Òun la gbé yẹ̀wò lọ́sẹ̀ tó lọ. Mo sì fi apá kan hàn fún wa níbẹ̀ wípé apá àkọ́kọ́ tí nígbà tá a bá ronú sí tá a pè ní logic, pé káwa náà wòye ká ronú sí, a wò pé tó bá jẹ́ pé Jésù ò jí dìde, ibo ni ẹran ara rẹ̀ wà fún àwa tá a bá láǹfààní láti wò ó. Ẹ lè lọ tún wò ní orí ẹ̀rọ YouTube wa, ẹ lọ wò ń bẹ̀, yóò jẹ́ ìbùkún fún wa. A gbé yẹ̀wò pé a wò pé ibo lára rẹ̀ wà tó bá jẹ́ pé Jésù ò jí dìde. A wò ó ok, a lè sọ wípé ní ìsìn ṣebí táwọn èèyàn sọ fún wa ni, táwọn èèyàn kọ sílẹ̀ la gbọ́, ṣùgbọ́n ní àkókò náà kí làwọn èèyàn mọ̀, kí làwọn èèyàn sọ. A gbé yẹn yẹ̀wò, a sì láǹfààní, a rí pé kò ara rẹ̀ lóòótọ́ kò sí níbojì, lóòótọ́ ó fìdí múlẹ̀ pé Jésù jí dìde nítorí àwọn ìdí tá a fi múlẹ̀. Lónìí a fẹ́ tẹ̀síwájú láti wo òtítọ́ nípa àjíǹde Jésù, nígbà tí màá tún ní ká ṣí Bíbélì wa tó sọ̀rọ̀ nípa àjíǹde Jésù sí ìwé Matthew orí 28 láti ẹsẹ̀ ìkíní, ẹ jẹ́ kí n kàn ká sí ẹsẹ̀ ìkẹfà, torí mo sọ lọ́sẹ̀ tó lọ náà pé kò bá dáa ká lè ka gbogbo ẹ̀ gan tán gan tó bá ṣe é ṣe tàbí káàkà dé ìkẹẹ̀dógún, ṣùgbọ́n lónìí bá a ṣe kà lọ́sẹ̀ tó lọ náà, ẹ jẹ́ kí n tún kà. Pé ní òpin ọjọ́ ìsinmi, bí ilẹ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ti ń bẹ̀rẹ̀ sí mọ́, Maria Magdalene àti Maria ìkejì wá láti wo ibojì náà, sì wò ó, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀, nítorí áńgẹ́lì Olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì yí òkúta náà kúrò, ó sì jókòó lé e. Ojú rẹ̀ dàbí mọ̀nàmọ́ná, aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbọ̀n òwú. Nítorí ẹ̀rù rẹ̀ àwọn olùṣọ́ wárìrì, wọ́n sì dàbí òkú. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún àwọn obìnrin náà pé, ẹ má bẹ̀rù, nítorí èmi mọ̀ pé ẹ̀yin ń wá Jésù tí a ti kàn mọ́ àgbélébùú. Kò sí níhìn-ín, nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Wá, ẹ wò ibi tí Olúwa ti dùbúlẹ̀ sí. Mo tún sọ ní ọ̀sẹ̀ tó lọ náà, mo ní pé nínú ìgbà tá a dé àárín gbùngbùn ìwàásù náà, mo ní ẹ wo tó sọ Bẹ́ẹ̀lì sọ nínú bíi, ó ní pé kò sí níhìn-ín, nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Pé kò sí ihun tí Jésù sọ tí kò ní wá sí ìmúṣẹ. Jésù sọ wípé òun ó kú, á sin òun ó sì jí dìde ní ọjọ́ kẹta. Ẹ rí pé níbi ẹsẹ̀ Bẹ́ẹ̀lì tá a kà yìí, Bẹ́ẹ̀lì sọ pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti wí bẹ́ẹ̀ náà lórí, Jésù jí dìde bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni a tún rọ̀ wọ́n láṣálẹ́ yìí, kí n tẹ̀ tó wọnú ìwàásù yìí, pé tó ò bá tí ì gba Jésù gbọ́, Bẹ́ẹ̀lì sọ wípé Jésù sọ wípé ó ní ọ̀nà, òtítọ́ àti ìyè, ẹnikẹ́ni ò lè dọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ òun. Tó ò bá tí ì gbà gbọ́ bí Jésù ṣe wí pé ẹnikẹ́ni ò lè dọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ òun, ò ní lè dọ́run rere o. Mo sáré tún fi eléyìí sí láti rán ọ létí wípé lílọ sọ́run wa ó dúró lórí Jésù Kristi. Ǹjẹ́ o ti gbà gbọ́? Ǹjẹ́ ìwọ náà ò ní gbà gbọ́? Ẹ jẹ́ á máa tẹ̀síwájú.
àjíǹde Jésù ṣé òtítọ́ ni àbí ìtàn àròsọ? A ti wò ó lọ́sẹ̀ tó lọ nípa ẹran ara rẹ̀. Ibo ni tó bá jẹ́ pé Jésù ò jí dìde, ǹjẹ́ ara àwọn àkọsílẹ̀ tó sọ pé a rí egungun rẹ̀ àbí ẹran ara rẹ̀ wà níbì kan tó wà títí láì ta lè sọ pé Jésù tí wọ́n sọ pé ó jí dìde kò jí dìde ó báyìí ni o? Kò sí. A wá tẹ̀síwájú lálẹ́ yìí nígbà tá a tún wo ẹ̀ǹkejì pé nígbà tá a bá wò ó, kí ni àjíǹde Jésù ní í ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn? Àjíǹde Jésù àti àwọn ọmọ ẹ̀yìn, ẹja sọ́ba àjíǹde Jésù àti àwọn ọmọ ẹ̀yìn, òun láwà dúwò nígbà tá à ń wo ọ̀rọ̀ àjíǹde láṣálẹ̀ yẹn. Jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ pé ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa láti wà ń bí lálẹ́ yìí. A gbàdúrà pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́, kẹ́ ẹ fọ̀rọ̀ yín yé wa, kẹ́ ẹ sì ṣí wa níyè sí òtítọ́ yín. Ògo ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Àjíǹde Jésù nígbà tá a bá wò ó, ǹjẹ́ ìtàn àròsọ ni? Ǹjẹ́ àgbélẹ̀rọ ni àbí òtítọ́? A rí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ, òtítọ́ ni. Ẹ jẹ́ ká wò nígbà tí Jésù dìde, kí ló ṣe nígbà tí n bá pè lédèbò, impact wo ló ń rí lórí àwọn ọmọ ẹ̀yìn? Let's consider the disciples and what resurrection did to them. Ẹ jẹ́ wo àwọn ọmọ ẹ̀yìn, ká wá wò kí ni àjíǹde ṣe fún wọn. Bíbélì jẹ́ ká mọ̀ nínú ìwé Matthew orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta. Bíbélì sọ pé ní wákàtí náà ni Jésù wí fún ìjọ ènìyàn pé èmi lé ẹ̀yin jáde tọ̀ wá bí olè tí ẹ̀yin ti idà àti ọ̀gọ̀ láti mú. Ojoojúmọ́ ni èmi ń bá yín jókòó ní tẹ́ḿbìlì tí èmi ń kọ́ yín, ẹ̀yin kò sì gbé ọwọ́ lé mi. Ṣùgbọ́n gbogbo èyí ṣẹ kí ìwé mímọ́ àwọn wòlíì bá a lè ṣẹ. Nígbà náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi í sílẹ̀, wọ́n sì sá lọ. Ṣẹ́rí, Bíbélì fi yé wa níbi pé gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n fi sílẹ̀ nígbà wọ́n wá mú Jésù. Wọ́n sá lọ nítorí kí ni? Ẹ̀rù bá wọn. Ṣùgbọ́n ìyàtọ̀ wà nígbà tí Jésù jí dìde. Nígbà tí Jésù jí dìde, a rí ìyàtọ̀ ńlá tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn. A rí wípé ẹ wo ohun tí Bíbélì sọ nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 19. Jòhánù orí 20 ẹsẹ̀ 19. Bíbélì sọ níbẹ̀, ó ní lọ́jọ́ kan náà, lọ́jọ́ kìíní ọ̀sẹ̀, nígbà tí alẹ́lẹ́ tí a sì ti ilẹ̀kùn ibi tí àwọn ọmọ ẹ̀yìn gbé péjọ nítorí ìbẹ̀rù àwọn Júù, bẹ́ẹ̀ ni Jésù dé, ó dúró láàrin, ó sì wí fún wọn pé àlàáfíà fún yín. Nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán, ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn yọ̀ nígbà tí wọ́n rí Olúwa. A rí pé ó yí ìyípadà ńlá fún àwọn ọmọ ẹ̀yìn. Àwọn ọmọ ẹ̀yìn fúnra wọn fi ojú rí Olúwa. Tó bá jẹ́ pé Jésù ò jí dìde, wọ́n rí nǹkan kan tí wọ́n rí, Jésù ò tẹ̀ nílé farahàn fún wọn. Àwọn gan fúnra wọn, wọ́n fojú rí. Àwọn gan fúnra wọn, wọ́n yọ̀. A rí pé in tó wá ṣẹlẹ̀ fún wọn, ó jẹ́ kó lè ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ ẹni tó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run kiri pẹ̀lú ìgboyà ọkàn. Wípé ẹ wò ó, Jésù tí ó wà láàyè, tá a pa, tá a sin, ó jí dìde, àwa náà tún fojú wa kò rórí báyìí. Òun ló ṣe rọrùn fún wọn láti wàásù tọkàntọkàn. Òun ló ṣe rọrùn fún wọn láti kéde rẹ̀. Òun ló lè ṣe rọrùn fún wa pé àwọn ó jìyà nítorí Jésù Kristi. Òun náà ló ṣe rọrùn fáwa náà lóde òní láti wàásù Jésù. Torí a mọ̀ wípé ìta wa mú bá yín kìí ṣe ìtàn àgbélẹ̀rọ, in tó jẹ́ òtítọ́ gbòógì ni. Pé Jésù wá sáyé yìí, pé Jésù kú, pé a sin Jésù, wọ́n sì jí dìde. Àwọn ọmọ ẹ̀yìn nígbà tí Jésù jí dìde, ó ní ọ̀pọ̀lọpọ̀ kan ṣe pẹ̀lú ẹgbẹ́ ayé wọn. Ó yí ayé wọn padà láti lè sìn, láti lè sọ ọ̀rọ̀ nípa rẹ̀, láti lè fi ayé wọn jìn. Àti wo ti ẹran ara rẹ̀. We've considered the issue of his body. Àti wo kí ni ó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn. We've considered what resurrection has to do with the disciples, the impact it had on their life. Kí ló ní lórí ayé wọn? A rí pé ó jẹ́ káwọn náà yọ̀, ó jẹ́ kí ọkàn wọn náà le sí láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ìkẹta. Ẹ jẹ́ ká wo ǹjẹ́ a tún rí lẹ́yìn àwọn ọmọ ẹ̀yìn? Ǹjẹ́ a rí àwọn kankan tí wọ́n tún rí? Because a bá wò pé ṣe bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ni.
ta ni eṣe ò bá gbé tí ò bá ṣe elégbò ìtarònú. Ṣùgbọ́n wá wò Bíbélì wá tún fi yé wa wípé àwọn kan tún wà tí wọ́n tún rí Jésù. Ẹ wá wò nínú ìwé Kọ́ríńtì orí 15 ẹsẹ̀ 5 sí 7. Ẹ wo Bíbélì sọ nínú ẹsẹ̀ 5 sí 7 ó ní àti pé ó fara wọn Kéfà, lẹ́yìn èyí àwọn 12, lẹ́yìn èyí ó farahàn àwọn ará tí ó ju 500 lọ. Lẹ́ẹ̀kan náà apá kan tí ó pọ̀ jù nínú wọn wà títí di ìsinsìnyí, ṣùgbọ́n àwọn díẹ̀ ti sùn. Ó farahàn Kéfà, ó farahàn àwọn ọmọ ẹ̀yìn, ó tún wá fi àwọn tó ju 500 lọ hàn. Bíbélì sì sọ pé ní àkókò tí à ń kọ ọ̀rọ̀ Ọlọ́run yìí, tá à ń kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, tá à ń kọ ìrere, pé apá kan nínú àwọn tí ó farahàn wọ́n sì wà láàyè. Ṣé mọ̀ pé àǹfààní ni fún wọn láti tú àṣírí pé irọ́ ni Jésù farahàn, irọ́ ni Jésù ò jí, irọ́ ni òkú rẹ̀ ń bẹ nìkan, irọ́ ni wọ́n pa. Àwọn náà wọ́n sọ pé ó farahàn, kò ṣe pé ó farahàn wọn ọmọ ẹ̀yìn nìkan, kì í ṣe wípé ó farahàn Kéfà, kì í ṣe wípé ó tún wá farahàn èèyàn 2 àbí 3. Bíbélì ní wọ́n ju 500 àwọn èèyàn lọ, 500 over 500 people were able to see Jesus alive again. Jésù wá sáyé lóòótọ́, ó kú lóòótọ́, ṣùgbọ́n ó jí dìde. So ó farahàn Pétérù, ó farahàn àwọn àpọ́stélì, ó farahàn 500 àwọn ènìyàn. Ṣé ti rí pé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àjíǹde Jésù, kìí kàn ṣe ó nira fún èèyàn méjì gan láti parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ká tó wá sọ pé 500 ènìyàn àbí jù bẹ́ẹ̀ lọ tó farahàn. Kìí kàn ṣe ìtàn àròsọ, kìí ṣe ìtàn àgbélésọ, kìí ṣe ìtàn tí wọ́n kàn gbé síbi kan láti kọ. Ihun tó jó òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Àwọn Yorùbá wọ́n ní bí irọ́ bá lọ fógún ọdún ó dọ́kan ni òtítọ́ ọba. Ẹ wo eléyìí nísìnyí àtìgbà tó ti wà, nítorí pé kò é ṣe irọ́, ó jí òtítọ́ ni. Kò sí ní tá a lè fi bo òtítọ́ mọ́lẹ̀. Òtítọ́ ni òtítọ́ ó mọ̀ jẹ́ náà ni. Lóòótọ́ ni Jésù wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Lóòótọ́ ni Jésù wá sáyé láti gbà ọ́ là. Lóòótọ́ ni Jésù asín, lóòótọ́ ló sì jí dìde láti fún ọ ní ìyà ìnípẹ̀kun. Torí ìdí tí Jésù ṣe kú ni láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Bíbélì sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. So ẹnìkan gbọ́dọ̀ kú fún wa láti ní ìyà ìnípẹ̀kun. Jésù ló kú láti san gbèsè ẹ̀ṣẹ̀ káwa lè ní ìyè. Ẹ jẹ́ kí n parí báyìí. Ẹ wá wò, tí Jésù ò bá kú kó jí dìde, kí ni ó wà, kí ni wàhálà tá a bá ní? Mo ní lastly, let's consider what's at stake if Christ didn't resurrect. Tí Jésù ò bá jí dìde, kí ni wàhálà tá a bá ní? Àkọ́kọ́ ni ìwàásù wa asán ni ò bá já sí. Bíbélì sọ nínú ìwé Kọ́ríńtì orí 15 ẹsẹ̀ 13, Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 13. Ẹ wò ó ní ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí, ǹjẹ́ Kristi kò jíǹde? Bí Kristi kò bá sì jíǹde, ǹjẹ́ asán ni ìwàásù wa, asán sì ni ìgbàgbọ́ yín pẹ̀lú. Asán ni ìwàásù wa kò bá jẹ́. Ṣùgbọ́n Jésù jí dìde. Torí ara àwọn míì tó máa ń lo ẹsẹ̀ Bíbélì tí wọ́n ní ẹ wò ó ní wọ́n fi sọ pé asán ni ìwàásù àwọn torí Jésù ò jíǹde. Bẹ́ẹ̀ni sọ pé tí Jésù ò bá jíǹde, asán ni ìwàásù wo ò bá jẹ́. Èkejì, ó sọ pé ìgbàgbọ́ wo ò bá tún jásán torí pé àgbàgbọ́ nínú ẹni tí ó jẹ́ òkú. Ó la fi ń sọ fún wa lónìí pé ìgbàgbọ́ rẹ tó bá wà nínú òkú, tó bá wà nínú adarí ẹ̀sìn tó jókòó, o ò lè ní ìyà nípẹ̀kun. Ìgbàgbọ́ rẹ láti lọ sọ́run ó gbọ́dọ̀ wà nínú ẹni tó jí dìde láti fún ọ ní ìyà nípẹ̀kun. Àkọ́kọ́ ni pé tó bá jẹ́ pé Jésù ò jí dìde, asán ni ìwàásù wa. Tó bá jẹ́ Jésù ò jí dìde, ìgbàgbọ́ wa jásán. Tó bá jẹ́ pé Jésù ò jí dìde, jẹ́ ń sọ fún ọ, kò sọ́nà àbáyọ. Kò sọ́nà àbáyọ ni. Kò sí ọ̀nà àbáyọ. Ẹ wò nínú ìwé Kọ́ríńtì orí 15, ẹ wo ẹsẹ̀ 17. Kọ́ríńtì orí 15 ẹsẹ̀ 17. Ó ní Bíbélì ní bí a kò bá sì jí Kristi dìde, asán ni ìgbàgbọ́ yín, ẹ̀yin wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀. Ìyẹn túmọ̀ sí pé tí Jésù ò bá jí dìde, kò sí ọ̀nà àbáyọ láti lọ sọ́run. Ọ̀run àpáàdì ni. Àjíǹde Jésù kò é ṣètò àròsọ, kì í ṣàgbélẹ̀rọ. Òtítọ́ ni, torí pé òun nìkan ni ọ̀nà sí ìyè. Jésù gbọ́dọ̀ kú, ó sì gbọ́dọ̀ jí dìde láti fún wa ní ìyà nípẹ̀kun.
a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa ń sin Ọlọ́run tó wà láàyè. Òun la fi máa ń kọrin pé Jésù yé títí ayé, ẹ̀rù ikú kò bá mi mọ́. Jésù yé nítorí náà, ìṣà òkú kò ní pa mọ́. Hallelujah. Bóyá wo tí ìgbàgbọ́ tó níyè méjì, wọ́n ní Jésù ò jí dìde, wọ́n ní kì í ṣe olùgbàlà, jọ ṣèpinnu ọ̀la lè pẹ́ jù. Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pé Jésù kú láti san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, sì gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Gẹ́gẹ́ bá a ṣe sọ nínú ìwé Matthew tààkà orí 22 níbẹ̀rẹ̀ ní ẹsẹ̀ ìkíní bẹ̀. Ẹ wò Bíbélì sọ pé ní òpin ọjọ́ ìsinmi, bí ilẹ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ sí mọ́, Maria Magdalene àti Maria kejì wá láti wo bòjì náà. Sì wò ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀, nítorí áńgẹ́lì Olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì yí òkúta náà kúrò, ó sì jókòó lé e. Ojú rẹ̀ dàbí mọ̀nàmọ́ná, aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbọ̀n òwú. Nítorí ẹ̀rù rẹ̀ àwọn olùṣọ́ wárìrì, wọ́n sì dàbí òkú. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún àwọn obìnrin náà pé ẹ má bẹ̀rù, nítorí èmi mọ̀ pé ẹ̀yin ń wá Jésù tí a kàn mọ́ àgbélébù. Kò sí níhìn-ín, nítorí ó ti jí dìde gẹ́gẹ́ bí ó ti wí. Jésù jí dìde. Orin kan sọ lédèbó pé I serve a risen Saviour, is in the world today. I know that he is living, whatever men may say. Ó ní mò ń sin olùgbàlà tó wà láàyè. Ó ló sì wà láyé lónìí, ó wà láyé, ó wà lọ́run lónìí. Ó ní pé ohun tó wù kí àwọn èèyàn máa sọ, kò yí àjíǹde Jésù padà, kò yí padà pé òun nìkan ni ọ̀nà, kò yí padà pé òun nìkan ni ìyè, kò yí padà pé nípasẹ̀ rẹ̀ nìkan ṣoṣo òun la fi lè dé ọ̀run. Ìwé Matthew yẹn sọ pé Jésù jí dìde gẹ́gẹ́ bí ó ti wí. Mo sọ láàrin gbogbo ìwàásù mi lẹ́ẹ̀kan pé gẹ́gẹ́ bí Jésù ṣe wí pé òun ó jí dìde, ó jí dìde. Ǹjẹ́ o mọ̀ pé gẹ́gẹ́ bó ṣe wí wípé tẹ́nikẹ́ni tí ò bá gbà ń gbọ́ kò ní ní ìyà nípẹ̀kun náà, o mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ ńjọ́ kan. Bíbélì jẹ́ ká mọ̀ pé gbogbo wa la jẹ́ ẹlẹ́ṣẹ̀. Èrè ẹ̀ṣẹ̀ wa ó jẹ́ ọ̀run àpáàdì. Gbogbo ẹni tá a ti bí nínú ẹran ara, ọ̀run àpáàdì ló tọ́ sí. Tá a bá ti lè bí nípasẹ̀ ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin, gbogbo wa lọ̀run àpáàdì tọ́ sí. Ẹlẹ́ṣẹ̀ gbogbo wa. Bíbélì fẹlẹ́ ìmúlẹ̀. Bíbélì ò wá fi wá sílẹ̀ pé ẹ máa wá ọ̀nà. Bíbélì sọ wípé Jésù fi ara rẹ̀ ṣe ọ̀nà. Bíbélì sọ pé Jésù sọ pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Bíbélì wá jẹ́ ká mọ̀ pé ọ̀nà fúnra rẹ̀ wá sáyé láti wá tọ́ wa sọ́nà. Ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa. A sín nítorí ẹ̀ṣẹ̀ wa. Ṣùgbọ́n pẹ̀lú síbẹ̀ ó jí dìde láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Ó wá ní ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Ìyẹn túmọ̀ sí pé níbikíbi tí wọn náà bá wà lálẹ́ yìí, tó bá mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, tó mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, tó mọ̀ pé Jésù kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ, tó mọ̀ pé ó jí dìde láti fún ọ ní ìyè àìnípẹ̀kun, tó sọ pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́kàn mi là, mo gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi, ìwọ náà ó di ọmọ Ọlọ́run. Bíbélì sọ nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12, ó ní iye àwọn tí ó gbà á la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ìwọ náà lè wá láǹfààní láti di ọmọ Ọlọ́run. Ìwọ náà lè sọ wípé mò ń lọ sọ́run ká tiẹ̀ ní mo kú. Àjíǹde Jésù, ǹjẹ́ àgbélẹ̀rọ ni ìtàn àbí òtítọ́? A ti fi yé wa láti ọ̀sẹ̀ tó lọ títí ìsìn, òtítọ́ ni. O lè gbàgbọ́ kí ìwọ náà lè ní ìyè àìnípẹ̀kun. Tó bá jẹ́ pé o ti ṣèpinnu nípa ìgbàlà rẹ, ẹ jọ̀ọ́ ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816 208 1344 0816 208 1344 0708 242 8527 WhatsApp number wa nìkan nu 0708 242 8527 tàbí 0705 530 7492 0705 530 7492
inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín. Tó bá sì jẹ́ pé tiẹ̀ nípo tiẹ̀ ní ìbéèrè kankan, inú wo dùn láti dáhùn béèrè. A fẹ́ dáhùn béèrè yín tẹ́ ẹ bá ní, torí ìdí tá a ṣe wá sórí afẹ́fẹ́ òun ni láti fi ìdí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀, láti ṣàlàyé fún wa. Mo gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run tá a wàásù lálẹ́ yìí ó ti jẹ́ ìbùkún fún ọ. Ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkókò mìíràn tó dára. Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Àlàáfíà fún yín. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ẹ gbọ́, wọ́n ń pè ọ́, wọ́n ní o wá bòrìṣà ìdílé yín, wọ́n ní o ní ò jẹ́ ṣàṣeyọrí, wọ́n lóríṣà kan bẹ́ǹdìlé yín tó yẹ kó o bọ, wọ́n lẹ̀ bọ́ mọ́, wọ́n nígbàgbọ́ ló gbà á. Ní ìsìn wọ́n wá nípò ni ó ń dà yín láàmú, ẹ máa fowó ránṣẹ́, ẹ máa wálé ká ṣàwúre fún yín, ká tu òrìṣà lójú kó lè dáa fún yín. Jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ, ìgbàgbọ́ tó gbà á lọ́wọ́ àwọn ará wájú, kí ló jẹ́ tó fi rí gbà? Ó ní nǹkan tí àwọn náà rí tí wọ́n fi kọ́lẹ̀, toró ní tí àwọn ẹ̀mí yìí tó ń bá múlẹ̀ tí wọ́n sì ń gbà lọ́wọ́ àwọn èèyàn náà gbà náà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ wípé àwọn náà fi ń bọ́ tó jẹ́ pé ó ń gbà lọ́wọ́ wọn gbà náà. Ìgbà tí àwọn baba ńlá wa tí wọ́n rí ìmọ́lẹ̀, òun náà làwọn náà fi ilẹ̀. Abẹ́ èdè tí wọ́n wà tí wọ́n fi ilẹ̀ tí Ọlọ́run tú wọn sílẹ̀, òun ni wọ́n ń pè wọ́n náà pé wàá mọ̀ bọ̀ padà. O ò tí ì rí nǹkan kan o. Bíbélì sọ nínú ìwé Sáàmù orí 16 ẹsẹ̀ 4, ó ní ìbìnújẹ́ àwọn tí ń sátọ Ọlọ́run mìíràn yóò pọ̀. Wẹ̀rí ẹ pa mí. O ò tí ì rí wàhálà, ṣé wàhálà ló sì rò pé ó ń bọ́ fà á? Ìwọ tún lọ bọ́, ó ṣẹ̀ wá rí wàhálà. Torí ọ̀rọ̀ Ọlọ́run pé ó ní ìbìnújẹ́ àwọn tí ó ń sátọ Ọlọ́run mìíràn yóò pọ̀. Ìyẹn túmọ̀ sí ní pé kò ní jẹ́ kékeré, yóò tún pọ̀ sí ni. Má jẹ́ wọ́n tàn ọ́. Kò sí nǹkan kan tó ń dọ̀ láàmú, bóyá wọ́n gan nìṣòro ara rẹ. Ọ̀pọ̀lọpọ̀ tá à ń pè lónígbàgbọ́ lónìí ni wọ́n èso nígbàgbọ́. Wọ́n ò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Torí tó bá mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, wọn ò ní mọ̀ pé ọ pé ó wá bọ fá kí wọ́n náà mọ̀ gbọ̀n jìnnìjìnnì. Wọn ò ní mọ̀ pé ọ pé ó wá bọ Ọ̀ṣun kó mọ̀ gbọ̀n jìnnìjìnnì. Wọn ò ní mọ̀ pé ọ pé kó wá bọ bàbá kan òrìṣà wájú léyìn kó mọ̀ gbọ̀n jìnnìjìnnì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì mọ̀ ń gbọ̀n jìnnìjìnnì náà, ìranù wọn ń ṣe, ìrànmù ni wọ́n ń ṣe káàkiri ayé tẹ́lẹ̀. Wọn ò gbégbé ayé wọn fọ́lọ́run. Wọ́n wá ń pè ọ́, wá bọ́ kó lè dáa fúnra yín. Ìwọ náà wá ń gbọ̀n. Èmi ò tiẹ̀ ní lọ ná, bọ̀ máa fowó ránṣẹ́ sí wọn ni, kó bá mi bọ́, èmi ò ní bá wọn dá sí. Ó ìbínújẹ́ rẹ gẹ́gẹ́ bẹ́lí ṣe sọ, yóò kàn pọ̀ sí ni. O ò ṣe dúró ti Jésù. Tó o bá ti gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, tó o bá ti gbà fọkàn rẹ sọ́dọ̀ rẹ̀, kò sí agbára kankan tó dàbí ti Jésù. Kò ságbára tó dàbí ti Jésù. Kò sórúkọ tó dàbí ti Bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára, agbára, agbára tó jágbára lọ. Òun nìkan ló lè fọkàn ẹ balẹ̀. Tó o bá fẹ́ kí ìbìnújẹ́ rẹ pọ̀, má bá wọn dá sí. Tẹ̀lé Jésù. Ẹ ṣé. Ọba tó dáyé alágbára ńlá Jésù Kristi, ọba àìkú, ó tóbi jù gbogbo òrìṣà lọ.